ẹ káàbọ̀ sórí ìkànnì wa Ìfọ̀kànbalẹ̀ fún dáadáa fídíò tó ń ṣò lẹ́gbẹ̀ẹ́ wa ṣe máa pílẹ̀ fún ẹ̀wọ̀n inú fídíò sẹ́wọ̀n lẹ́gbẹ̀ẹ́ ní ẹni ìlú máa jáde tó tó kú pẹ́ẹ́pẹ́ àṣírí àwọn àṣírí wo lẹ́ni yìí tú ẹ wò ó àwọn àṣírí kàkàkàǹkà ẹ wò ó ẹni tú pẹ́ẹ́pẹ́ àṣírí tẹ bá ń gbà àṣírí pẹ́ẹ́pẹ́ rẹ̀ òun lẹ́ni tú ẹ wò ó gbogbo ẹ̀lẹ́ máa náfà láti jẹ̀gbádùn lórí ìkànnì wa lẹ́ni tó bá jẹ́ pa àkọ́kọ́ rí tẹ́ǹdà mọ̀kànlá wa ẹ bá subscribe like comment kẹ́ share ẹ ní máa jẹ́ náà fàní kọ́ńtẹ́ẹ̀tì nígbàkúgbà lágbo òṣèré ẹ wo bẹ́ẹ̀ mi sọ pé fídíò wọn alẹ́ tàn máa play fún yàtọ̀ pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ sà kó wa lẹ́kùnrẹ́rẹ́ ẹ wo fídíò náà rèé ẹ̀ka jòjò gbádùn. wọ́n tún ní akérèmọ́kànlá bí ẹ ṣe wí lọ́dọ̀ wọn nù akérèmọ́kànlá mo rántí pé wọ́n sọ̀rọ̀ pé kán fi sínú bọ́jẹ̀tì ó ní ìtumọ̀ kí ni ìtumọ̀ tó ní gan-an mo wá wòye pé ṣé owó jíjẹ kan ló ń bọ̀ yìí mo wòye pé wọ́n ti rí epo nílẹ̀ Ìgbò ní ó kù ọdún 4 tí Nàìjíríà ó gba independence ìyẹn ni ò jẹ́ káwọn òyìnbó fẹ́ tètè lọ. ìgbà tí wọ́n lọ tán Nàìjíríà dá dúró Nàìjíríà ń kọ̀ntró epo owó dé àwọn ọ̀ràn Niger Delta wọ́n bẹ̀rẹ̀ ogun lẹ́yìn bí 20 ọdún lẹ́yìn ìgbà náà. gbogbo owó tẹ̀ fi ń tọ́jú Nàìjíríà ìlú àwọn ni ìlú àwọn ò change kò sí infrastructure degrading ló ń bá ilẹ̀ àwọn orílẹ̀ dáko àwọn owó ní kó wà wọ́n ní owó àwọn ilẹ̀ fi ń tọ́jú àwọn ọ̀ràn tó kù àwọn onígbà wọ́n bá sọ́dọ̀gbọ̀ wọ́n ja ogun títí tó fi di 2008 mo ní ọjà ogun yẹn dà Ọlọ́run ló mọ iye sójà ló mọ iye ọlọ́pàá tó wà Ọlọ́run ló mọ iye ilé tí wọ́n sún ná Ọlọ́run ló mọ iye èèyàn tí wọ́n padà ní tìtorí pé wọ́n kílèmù pé rárá àwọn náà wá bẹ̀rẹ̀ sí ní fọ́ ọ̀pá epo tọ̀sán-tòru Nàìjíríà wá gbádùn mọ́ pápá láyé ìjọba bàbá Ọbásanjọ́ bí wọ́n ṣe ń fọ́ ọ̀pá epo lọ́tún ni wọ́n ń fọ́ ọ̀pá epo lẹ́sìn wọ́n jẹ́ proof ẹ̀ pé àwọn ní nǹkan ìjà ogun ni wọ́n display ara wọn tó bá jẹ́ pé íńtánẹ́ẹ̀tì ti wà ń gbà yẹn tó ti popular ń gbà yẹn ni ayé ọba lanúlẹ̀ tó ọba máa kàn ní tẹ́ ẹ bá rí táwọn Niger Delta ń kó jáde ẹ̀rù ń ba àwọn tí wọ́n jẹ́ ọmọ ológun gan láti lọ jagun bẹ́ẹ̀ wọ́n wà lórí bẹ́ẹ̀ tí gbogbo ẹ̀ dàrú ìlú kan bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní Òdì wọ́n pa sójà 9 President Ọbásanjọ́ pàṣẹ ni àwọn irú àwọn alágbára bẹ́ẹ̀ yẹn ó sọ wọn ó pàṣẹ ni pé òun fún yín níjọ́ báyìí kẹ́ provide gbogbo sójà ọjọ́ pé wọn rí sójà mú jáde wọn ní ká dáná sun gbogbo òlu ó ń bẹ́ẹ̀ ẹ lọ wádìí nípa Òdì kí ni tí mo sọ débẹ̀ ni pé nígbà tó wá di ìgbà tí President Yar'Adua àti afẹ́ dìbò bàbá Ọbásanjọ́ wá big pé àfi ká mú ọmọ àwọn oníwàhálà yìí ká mú kan ní ọmọ wọn ká fi ṣe vice president kó náà kí wọ́n lè rí ọ̀kánkán ní ìmọ̀ pé tí ń ṣẹlẹ̀ ní kó dé àlejò afẹ́tọ̀ wọn ń ló fa ìrìn àjò Goodluck Jonathan àti bàbá Yar'Adua àwọn méjèèjì wá dà rẹ̀ látara àrìn àjò yẹn wọ́n wá já Niger Delta Commission NDDC Niger Delta Commission wọ́n dá ministry rẹ̀ sílẹ̀ ìjọba dá odidi ministry kan sílẹ̀ fún lórí ọ̀rọ̀ àwọn ará Niger Delta tí wọ́n ní epo wọ́n dẹ̀ wá gbé odidi minister sí ìjọba wá kí wọnú budget pé lọ́dọọdún bàbá tí ń plan budget ẹ máa plan tàwọn Niger Delta mọ́ o kọ́rọ̀ ọmọ bá yíwọ́ ẹ máa plan Niger Delta mọ́ ní kíákíákíá látòrí billion budget Niger Delta ó ti wọ trillion yàtọ̀ fún yẹn àwọn ọmọ wọn tí a jẹ́ ọmọ líle ní Niger Delta pàápàá jùlọ àwọn méjì tí a lórúkọ jù wọ́n ń dá contract gbà contract 3.something billion contract 40-something billion wọ́n ń dá gbà lórí àti protect ọ̀pá epo ìjọba ṣe ní olè láàfin sọ nǹkan ẹ̀yin lẹ́ ń fọ́ ọ̀pá epo ẹ̀yin náà ni ẹ máa bá àlè gbogbo ẹ̀ tó bá jọ wù yín tó fẹ́ fọ́ ọ̀pá epo ẹ jẹ́ kó ọmọ wọlé bówó lẹ̀ wá ìjọba ọmọ sẹ́tù yín ní kó sójà síbẹ̀ láti sọ náà ẹ̀yin náà ni ẹ máa sọ ẹ gbà ní contract wọ́n jẹ́ ṣé bẹ́ẹ̀ ó dẹ̀ pé ìjọba ó pé àwọn náà àwọn ọmọ líle ìlú wọ́n ti di multi-billionaire ìjọba tó wá ní stipend tí wọ́n ń fún àwọn ọmọ ìlú wọn lóṣooṣù bóyá 50,000 àbí nǹkan mìíràn tíjọba ń fún wọn gbogbo bí ẹ ṣe ń ṣe yẹn Òkè Ọya kì í gbarú ẹ̀ argument ti dìde lórí pé sáwọn nìkan náà jẹ́ Nàìjíríà ni báwọn bá ní ọmọ líle sí Òkè Ọya ọ̀nà ọmọ líle ni ọmọ líle pọ̀ lókè Ọya ju wọn lọ àwọn yàgò rẹ̀ ni lórí ìyẹn ni wọ́n wà tí ní 2002 tí mi bá ṣe mistake
ńlọrọ̀ Muhammadu Yusuf tó dá Boko Haram sílẹ̀ ńlọrọ̀ rẹ̀ wọlé o. Nǹkan méjì l'agenda tó gbé dání ó ní Boko Haram lọ́dọ̀ tó mú anybody tó bá ti kàwé haram ní lọ́dọ̀ o lè lọ ẹ pa gbogbo western education ti kì í ṣe literacy ló ń bá jà western education ló lóun ò fẹ́ torí literacy náà ni kéèyàn ka Arabic ara literacy ni èèyàn lè mọ̀ nípa Germany èdè Germany ara pé yẹn wà literacy náà ni àtàwọn nǹkan bẹ́ẹ̀ ara ọ̀làjú ayé ni pé lọ́dọ̀ tòun o Muhammadu Yusuf òun ọ̀fẹ́ ti ń jẹ́ àkàwé náà torí ìwé ń kó àwọn èèyàn ní nǹkan tí wọ́n fi takùtọ̀ náà. ẹlẹ́ẹ̀kejì àjẹ́ndà rẹ̀ ó láwọn múra àwọn ṣetán ó yẹ káwọn dá odidi ìlú ní káwọn káàfọ̀ àwọn ibìkan jáde lára Nàìjíríà káwọn náà dá dúró kò síjọba tí ó wà níjọba nígbà náà tí ó gbàrú yẹn láyé ìyẹn ló fi dìjà láàrin ẹ̀pẹ̀ láwọn ọlọ́pàá ó fi dìjà pẹ̀ láwọn ọmọ ológun ọ̀pọ̀ ẹ̀mí sùn wọ́n padà gbé wọ́n ti mọ́lé láàrin ọdún díẹ̀ wọ́n ti gbé àkókò àwọn ọmọ ẹ sọ pé kò kú ẹ̀yìn lẹ́yìn ń bọ̀ orí wọn dá sí wọ́n bẹ́ jáde wọ́n láwọn àwọn òkú fẹ́ kan kúrò nínú òòlù wọ́n bọ́ sínú igbó wọ́n yan ọ̀gá tuntun Ṣèkáù ti sọ pé àmìnì nánú Ahlus-Sunnah wal-Jamā'ah ẹ ti mọ̀ bí ṣe máa kà òun wá débẹ̀ ó wá ìpúfù kìíní yẹn débi pé wọ́n ànẹ́sì ẹ̀ tó fi wọ Cameroon tó fi wọ Niger wọ́n tó fi wọ Chad ní ànẹ́sì ti ń jẹ́ Boko Haram wàhálà yẹn ti wá kárí ilé ó ti kárí oko lórí bẹ́ẹ̀ làwọn olóṣèlú wá hijack ẹ̀ ní tí wọ́n fi bẹ̀rẹ̀ rẹ̀ kì í ṣe pé ká máa jíyàn pé ká máa gbowó ni wọ́n fi bẹ̀rẹ̀ àwọn olóṣèlú ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lò láti gba ayé ìjọba Buhari ní wọ́n bẹ̀rẹ̀ sí ní lò kí ni wọ́n fi ń lò láti gba ayé Goodluck Jonathan kí ni wọ́n fi ń lò ní pé láti fi bà ìjọba lórúkọ jẹ́ ení ìkejì báwọn ọba rí owó gbà bíi ti Niger Delta àwọn náà máa kó ọmọ iléèwé pamọ́ ńlọ́fà ti Chibok gẹ̀ ìjọba negotiate ni bílíọ̀nù tó ju ti Niger Delta lọ àgbà sọ́rí pamọ́ gbà àwọn kan wà lábẹ́ wọn tó wá rí pé ok tó bá jẹ́ pé ọ̀pá epo làwọn yẹn ń fọ́ gbogbo ibi tó bá jẹ́ ibi tí nǹkan olówó iyebíye mining site bá wà àwọn náà wọ́n lọ gbà á ẹni ẹ bá bí dà kọ́ wá rẹ̀ ibi tí wọ́n ti ń take over mining site ibi tí wọ́n ti ń wa gold ibi tí wọ́n ti ń wa lithium ibi tí wọ́n ti ń wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwọn ìlú òkèèrè ń bá wọn fọwọ́sowọ́pọ̀ wọ́n ń gbé helicopter wá láti wá kó nǹkan tí a bá ti wà àwọn náà ń kó nǹkan ìjà ogun wọ́n ń kó fún wọn wọ́n ń fún wọn ní dollars tó ga bí òkè wọ́n fún wọn àwọn ọ̀dọ́ ń rí owó wọ́n ń wò pé kí lọ́dọ̀ tó báyìí ìgbádùn kí làwọn ń gbádùn tẹ́lẹ̀ bí wọ́n bá pa àwọn ibẹ̀ kan náà làwọn kù ọbẹ̀ tà káwọn ọmọ gba owó yìí kìíní yẹn bẹ̀rẹ̀ sí ní fẹjú. ìgbà tó yá wọ́n ní Ṣèkáù kú lójú ogun mo sọ bí wá sí kò ṣe lọ mo ní ká ló sọ fún yín kó o bọ́ sí kòkó wà mí kan kó change orúkọ ọ̀sẹ̀ yìí láṣìírí tú ẹ̀ka lórí news ni tí wọ́n sọ wípé ìgbà tí mọ̀ ń bà ó padà lọ sẹ́tù sílùú Kaduna tí wọ́n jẹ́ Alhaji Garba tí ó sì tọ́jú ẹ̀ lórí ìmọ̀tọ́ba kó tó di pẹ́ nìkan ọ̀nà ibi tó padà lọ mọ́ ó ti gbẹ̀tọ́ tiẹ̀ ọba tiẹ̀ lọ nìyẹn mo ṣe sọ bí wá sí tí mo ṣe kọjá lọ. eléyìí ni nǹkan tí ń dá wàhálà sílẹ̀ ló jẹ́ kí bàbá Gumi ó sọ pé kíjọba ó negotiate kíjọba ó wá fi wọ́n sínú budget bí wọ́n ṣe fi ti Niger Delta sínú budget ó ti gbàgbé pé níjọba bá lọ tó ṣe mistake ẹlẹ́ẹ̀kejì àwọn wèrè ilẹ̀ Yorùbá náà bẹ tí wọ́n burú gan o wọ́n rò pé Yorùbá jẹ́ ń tu ni o àwọn náà ó gbé tiwọn náà dìde gbogbo ẹ̀ ó gbóná with intention pé àfi kíjọba fi àwọn ọmọ líle ilẹ̀ Yorùbá káfà wọn náà sínú budget tó bá wá rí bẹ́ẹ̀ bíjọba ò bá lè delete ta kọ́kọ́ torí tí a bá delete ta kọ́kọ́ ogun òde tíjọba ò bá lè delete ta kọ́kọ́ kán kúkú fẹ́ kan gbà yí pé tó àwọn tó dá wàhálà yìí sílẹ̀ ti dá sílẹ̀ tí wọ́n bá ní ẹ fi sínú bọ́jẹ̀tì ẹ rántí àwọn ọmọ líle ilẹ̀ Yorùbá náà owó tẹ̀ fi negotiate ẹ̀kú fẹ́ kan máa pín fún wọn ká gbé lálàáfíà ká fìfọ̀kànbalẹ̀ gbáyé owó yẹn ò lè tó owó táwọn olóṣèlú jí pín láàrin ara wọn. solution number one kíjọba ó kíyè sáàrin yẹn ọ̀rọ̀ Niger Delta ló fà á tí Gumi fi sọ pé kẹ́ ẹ fi bọnú bọ́jẹ̀tì bẹ́ẹ̀ ṣe ná tírílíọ̀nù lé àwọn ọmọ líle
ọ̀hún yẹn lórí ẹ wá ná sílẹ̀ Haúsá náà kẹ wá wọ́n try láti propose pé kẹ wá fi àwọn ọmọ líle yìí kẹ wá fi wọ́n sọ gbogbo onúgbó gbogbo bíi mining site kọjá páwọn náà ni wọ́n mọ̀ sọ tí wọ́n tó ń gbìyànjú láti sọ nìyẹn tẹ bá rò pé lè wọ́ọ̀dù àwọn dá mi lójú tíjọba bá ìdá wò tó bá ìdán wò àwọn ọmọ líle ilẹ̀ Yorùbá tí wọ́n dákẹ́ jẹ́jẹ́ ó kálukú náà fọ́n jáde ni a jẹ́ pé n tó ṣe gbowó lọ́wọ́ ìjọba ni tó bá wá rí bẹ́ẹ̀ pírẹsidẹ́ǹtì wa olóríire tó bá kọjú sí Ọ̀tà tó bá kọ̀yìn sí Ẹ̀gàn lọ́fà àmọ́ tó bá kú wọn nìkan kò tẹ́ wàrà rẹ̀ ká bàbá olórí ọdẹ kan lọ́mẹ lọ gbọ́ ọdẹ láti gbà pọ̀ olú ọdẹ lọ́wọ́ ẹ̀ torí pàgbà ti dé fún bàbá ẹ̀ wá sin ọdẹ yẹn sójú ọ̀nà igbó àìwọ̀ ni à ń sìn lọ bàbá ẹ̀ sìn sọ́nà ìyá ẹ̀ sìn sọ́nà àwọn ọ̀rẹ́ ẹ̀ sìn sọ́nà nígbà tí ó kù díẹ̀ àwọn ọ̀rẹ́ ní ọ̀rẹ́ wa àsìn ọ́ o bó o bá rí kìnìún tó bá kọjú sí ọ tó o bá ti níwájú ẹ̀ báyìí tètè ká lọ́fà o kìnìún sọ̀rọ̀ iwájú lèèyàn ti ta bí ọ̀fà ẹ bá ti bá níwájú o ti sèé àwọn padà wọ́n tún rìn díẹ̀ ọ̀fẹ́ débi igbó ìyá rẹ ní ìran òun òde nínú gbọ́ ìwọ̀rì bàbá rẹ ló ti wọ bẹ̀ríkò náà kó tó do lórí ọdẹ àmọ́jọ́ wọn ò fún ọ ní nǹkan kan àwọn ọ̀rẹ́ ẹni tó bá kọjú sí ọ ta èmi ń sọ fún ọ pé má jẹ́ ó kọjú sí ọ tó wọ bá mí sí ẹ ikú ni o àmọ́ tó bá kọ̀yìn sí ẹni kó jà lọ́fà tó bá tiẹ̀ tọ́ọ̀nù ó tún ní chance ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ràn ti mi nu fún ọ o torí kìnìún pọ̀ bí o lọ òun náà padà wọ́n wá wọnú gbá ìwọ̀ bàbá ló lọ́ọ́ padà bí torí wọ́n fẹ́ tẹ̀sítì ẹ̀wò bọ́kùnrin ni ọ ni àwọn ọ̀rẹ́ rẹ ní tó bá kọjú sí ọ kó ta ìyá rẹ ní tó bá kọ̀yìn sí ẹni kó jà lọ́fà ìmọ̀ràn tèmi fún ọ ni pé tó bá kú ọ nìkan lọ dérò ara rẹ pa o kí ni ó pè rẹ kí ni ò ní borúkọ rẹ jẹ́ kí ni ò ní borúkọ ọ̀ràn rẹ jẹ́ kí ló ṣe tá a fi máa gbúrò ọkọ rẹ lọ́jọ́ ọ̀la tá yóò sì máa ṣàdúrà. ìyẹn ni mo ń sọ fún bàbá wa president Tinubu ọlọ́run dákun ṣàánú àwa. sọ́kùnrin nọ́mbà 2 kí ni root cause gbogbo àdánwò tó fi wá jí pé ibì kan ọ̀fọ̀kànbalẹ̀ mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ó di táwọn èèyàn ń parọ́ mọ́ra wọn pé wọ́n jí àwọn gbé. àwọn tá a ní wọn kidnap lọ́yọ́ àti Ògbómọ̀ṣọ́ mo ti gbọ́ yí pé wọ́n plan rẹ̀ fúnra wọn ni o wọ́n bẹ lọ́wọ́ àwọn ọlọ́pàá tí ẹjọ́ yanjú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ níbi ọmọ Nàìjíríà tá a ti majority ya ẹranko dé. kí ni root cause ó ní poverty òṣì ó ti pọ̀jù lórílẹ̀‐èdè. ẹlẹ́ẹ̀kejì ó ní àìní easy access to education ní northern part of the country. gbogbo àwọn olórí wọn tí wọ́n ti kọjá lọ wọ́n bá ti pínwó fún wọn kálukú lọ ó tó ń tó yẹ kó ti Niger State lójú. Niger State wọ́n ní olórí orílẹ̀-èdè yìí méjì wọ́n ní chief of staff bíi mẹ́ta gbogbo agbára Nàìjíríà ní Niger State ti lò jòní àárọ̀ yìí bóyá ní airport wọ́n ti ṣiṣẹ́. àwọn èèyàn náà ó dẹ̀ mọ́ blame ìjọba tí máa ń bẹ lóde àwọn ni wọ́n fà gbogbo ọmọ wọn nígbà tí ń bẹ níjọba ń kọ́ Ogun State tí ẹ bá fẹ́ blame ìjọba pé wọn ò create state nígbà àwọn ọmọ wọn méjì ń bẹ níjọba kí ló dé tí wọn wọ́n náà gbogbo tọ́da sí Ogun State àtàwọn state bẹ́ẹ̀ ti Lagos State ní bẹ́ẹ̀ níta kí bàbá ó fi tàwọn tó lọ kó fi wọn kọ́gbọ́n. Education ó ṣe pàtàkì. ẹlẹ́ẹ̀kẹta anti-radical ideologies kíjọba ó gbé òfin ti dé àníkó kájúkọ́ mọ̀mọ́ free láti sọ tó wù mọ́ lórí internet pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn. ó ti wọlé Yorùbá wàláhì mọ̀fọ́lọ́búra tí ó bá lọ di wàhálà jù báyìí lọ tó bá di pé àwọn ọmọ líle ilẹ̀ Yorùbá náà ó bẹ̀rẹ̀ wèrè tiwọn ẹ má expect pé àwọn ọmọ líle tí ń fagbó àwọn tí wọ́n ń tàgé àwọn èèyàn pé kèfèrí nìwọ ìwọ wọná kò yẹ kí kírísítẹ́nì ọ wà lù kò yẹ kẹ́ni tó bá ṣe kí ní kàlá ànábì ní ẹ̀ pa wọ́n ànábì ní ẹ̀ pa wọ́n àwọn tí wọ́n ń bú olórìṣà àwọn tí wọ́n ń bú àwọn kírísítẹ́nì yìí àtàwọn táwọn náà ń bú mùsùlùmí majority wọn ni wọ́n jẹ́ ìpìlẹ̀ Boko Haram nílẹ̀ Yorùbá bí ìjọba ò bá tètè take charge. gbogbo gómìnà ilẹ̀ Yorùbá ẹ tètè fura sí àárín ibi tí mo wí yẹn àwọn tó yàn jù nínú ìjọba ẹni tí bá ń pèsè ìjọba ìrèrè ìjọba jẹ ẹni ọba jọ ọmọ burúkú tí ìjọba mọ̀ ní pé lè fáwọn ní problem ó níjọba ọ̀kọ̀sọ̀ oore fún kan tó ṣe oore fẹ́ni tí ń pèsè wọn ara àdáwò tó wà lára Nàìjíríà nìyẹn. gbogbo àwọn ideology burúkú báyìí bí ẹ pa wọn dànù anábìlà àgbọ́dọ̀ bọ́ sọ̀rẹ́ anábìlà àgbọ́dọ̀ bọ́ ṣe ó sì ń gba sálárì tó jẹ́ pé owó ọlọ́tí ń bẹ nínú sálárì tí ń san fún ẹ
wọ́n sọ fún ẹ pé tax owó tí wọ́n ń rẹ́ jọ fún Nàìjíríà wọ́n sọ fún ọ̀pọ̀ owó ọlọ́tí bẹ́ẹ̀ owó oníbùl bẹ̀tì bẹ́ẹ̀ nínú owó tí wọ́n rẹ́ jọ fún ọ owó kírísítẹ̀nì bẹ́ẹ̀ owó mùsùlùmí bẹ́ẹ̀ nígbà owó tí ọ lọ́wọ́ tán ó ní ọmọ náwó fún mùsùlùmí wọ́n ní ọmọ náwó fún kírísítẹ̀nì wàláhì ẹ̀ òjò wájú Ọlọ́run bẹ́ẹ̀ bá yanjú ọ̀rọ̀ tó wà ní ilẹ̀ tìjọba ìtàn ẹ̀yìn ilẹ̀ òòròjọ́ rẹ̀ kó. sórílẹ̀-èdè Nàìjíríà sí àní air force mọ́ni kò sí air force ogun lọ látijọ́ yìí àgbúrò pé àwọn ọmọ air force Nàìjíríà wọ́n ti gbé aeroplane jáde wọ́n ti ń fún àkàrà káàkiri wọ́n ti gbé drone jáde kí ni ń dí wọn lọ́wọ́ ta ló dé wọn mọ́lẹ̀ gbogbo wàhálà tá a ṣe yìí sójà òye ọmọ akú rẹpẹtẹ nínú gbó Sambisa báyìí ní táwọn ò ní tẹ̀yìn nílẹ̀ yóò lẹ́ẹ̀fìjà sí kò sí air force mọ́ni gbogbo drone jẹ́ kílèmù báwọn fowó Nàìjíríà rà ń bọ̀ lọ́wọ́ àwọn kan bẹ lókè wọn ń tà bá kí ló fa wákà yẹn wàláhì ìmọ̀fọ́nà ń búra òkè ọ̀yá ti múra ogun tipẹ́tipẹ́ síbẹ̀ náà ni ogun ṣètò wọn. ìran Niger Delta àti Ìgbò wọn ò fira wọn lẹ̀ wọ́n ti di ogun wọn múra sílẹ̀ ìran Yorùbá ò ní kankan àwọn nǹkan ìjà ogun tó pọ̀ ó ń bẹ lókè ọ̀yá àwọn nǹkan ìjà ogun àdáni tí wọ́n ti kọ́jọ láti Biafra ó ń bẹ nílẹ̀ Ìgbò ní àárọ̀ Yorùbá ò jagun jọ̀hún bí ẹ dákun sáwọn ìyá mi ẹlẹ́yẹ òṣòròǹgà lẹ́ fi jagun Boko Haram ẹ̀yin ìyá ẹlẹ́yẹ abìyẹ́ bàgẹ̀bàgẹ̀ ń bọ ẹwà ẹ jáde tẹ́ bá ń bẹ ẹ̀yin oṣù ẹ̀yin àjẹ́ ẹ̀yin Fádèyí olóró ń bọ ẹwà ájẹ́ ẹ̀fẹ́ rí yín ta ẹwà dára wò gbogbo ẹ̀yin àfa tẹ́lérí nákàlí ẹ̀sà nákàlí ẹyọ kan gbogbo ẹni ọba wọlé Yorùbá ọmọ ìjọ náà ebi lẹ́yìn náà ń sá sábẹ́ ìyàwó yìí lẹ́ ń sá kiri yìí kò sì sí lérí tẹ́ ẹ̀ ṣe tán gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ lẹ́sìn Christianity tẹ́ ń pariwo sáàmù bíbélì mi o ẹ̀ka bíbélì káwọn Boko Haram ọmọdé lẹ̀ Yorùbá gbogbo yín lẹ̀ ń sá kiri lẹ̀ ń lọ sásábẹ́ pẹpẹ ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ń Kwara pásítọ̀ fọ́dànù ọmọ ìjọ fọ́dànù ogundogun lọ ìyá àjẹ́ ń sá fún gbọmọgbọmọ ń sá fún Boko Haram gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ̀yin náà lérí tẹ̀lé ká ẹ dákun ẹ kó ayẹta jáde káwọ ayẹta tọ́nà AK-47 ẹ kó jáde ẹni ọba lé gbé ó gbé jáde lẹ́ẹ̀fin mọ̀ yìí pé ọ̀rọ̀ ẹ̀sìn akànfin bá tara wa jẹ́ ẹ̀sìn kó kálukú sin lọ́run lọ́nà tó bá tẹ́ lọ́rùn yìí káwá ronú kí ni modern way káfí exist táyé òfin máa bẹ̀ ẹ dákun láyé tí wọ́n fi ballistic missile jà lẹ́yìn wà ó káàkiri lẹ́yìn sọ pé ẹ dira o tí ọwọ́ ballistic bá tẹ ọ̀la àwòlàwàlà àkúwàtà wọn ò ní rí egungun kankan lórí rẹ̀ ẹ jira àní ká pèpè ara wa ẹ bá jọba sọ̀rọ̀ ìpàdé táwọn gómìnà àtàwọn ọba ṣe Ọlọ́run tí ó ṣe sóore lẹ́yìn ìpàdé yẹn tá a bá rí àbájáde nínú èpè inú àdúrà ẹgbà kan bẹ ẹ má jẹ́ kó gbọ́n wọlé Yorùbá ní kíkiní kan ọmọ sọ rárá kíkiní kan àmọ́ kọ́mọ kíkan rán wa ní ìyẹn là ń pariwo.